ọmọ òkè ọ̀nà lèmi o, èmi ò kì í ṣaríbidó. Mo máa ń sọ fún wọn, màá ní èmi ni ọlọ́tí, èmi ni ọmọ ọlọ́tí tó ṣubú tí màlé ń yọ̀. Pé kí màlé má yọ̀ mọ́ o, ọlọ́tí tó ṣubú ó dẹ̀ ti dìde. Now bring the provisions to her. Another time you will come, she say ti bí yẹn ti tọ́kẹ́ tí wà mú ní ìta àdá fún ìyẹn ó yẹ kẹ́ ẹ jèrè ni, ó yẹ kẹ́ ẹ lè mú nínú owó yẹ kẹ́ ẹ fi rà mí. I now discover that the word that she will give out is even more than the word that she will sell. So you now feel that most of our things, when we buy biscuits or sweets for her to sell, when our grandchildren, our own children will come, she will give it again as take away ni ṣé ń tajà yìí ni àbẹ́ ẹ̀ fún yàn. You know, that's the kind of life. Tá bá fẹ́ gbọ́ṣẹ́ ẹ̀wẹ̀ wọ́n máa gé fún wa ní size by size, ó dẹ̀ ní ọjọ́ tó gbọ́dọ̀ fi lò. Tó bá ti tán òun máa ṣanra kó tó di pé wọ́n tún máa fún wa ní ọṣẹ míì. Oúnjẹ ò dẹ̀ kí ń waste lọ́dọ̀ wọn. So wọn ò ní fún ẹ nìkan tí ò ní tó ẹ, wọn ò dẹ̀ ní fún ẹ nìkan tó máa ṣẹ́kù. Àwọn Yorùbá máa ń sọ wípé gbà fún gbàdà nílé ni gbà fún gbàdà lóko. Màmá ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ayé mi, pàápàá nígbà táwọn ọmọ mi sì jẹ́ ọmọ kékeré like toddlers, wọ́n tọ́jú àwọn ọmọ mi. So mo kàn wò wípé èyí tí mo lè ṣe nígbà tó wà láyé mo ṣe o. Èmi àtọkọ mi, we tried our best. Orúkọ mi ni Ọlọ́nàdé Ọpẹ́yẹmí. Báwo lẹ ṣe jẹ́ sí màmá Ṣónẹ́yẹ? Ọmọ wọn ni mí. Ọmọ àkọ́bí wọn ló bí ìyá tèmi. Abọ́sẹ̀dé Ṣónẹ́yẹ. Ó dáa, kí ni nǹkan tẹ́ lè sọ nípa ìyá ṣọ́ọ̀bù àbí? Bẹ́ẹ̀ni, Tí ìyá ṣọ́ọ̀bù ni wọ́n ń pè aka ìyá ṣọ́ọ̀bù. Aka ìyá ṣọ́ọ̀bù. Màmá dà, ó dẹ̀ tún burú lápá kan torí pa ti gbọ́dọ̀ wọn rí dáadáa. Ká fẹ́ fọṣọ, ó ní kí tá fi ń gbọṣẹ́. Tá bá fẹ́ gbọṣẹ́ ẹ̀wẹ̀, wọ́n máa gé fún wa ní size by size. Ó dẹ̀ ní ọjọ́ tó gbọ́dọ̀ fi lò. Tó bá ti tán òun máa ṣanra kó tó di pé wọ́n tún máa fún wa ní ọṣẹ míì. Oúnjẹ ò dẹ̀ kí ń waste lọ́dọ̀ wọn. So wọn ò ní fún ẹ nìkan tí ò ní tó ẹ, wọn ò dẹ̀ ní fún ẹ nìkan tó máa ṣẹ́kù. Nígbà tí wọ́n máa ń fún yín láwọn ọṣẹ kéékèèké kẹ́ fi wẹ̀ yẹn, tàbí tẹ́ sọ pé wọ́n máa ń ṣe òdiwọ̀n ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Láti pé kẹ́ fi wẹ̀, báwo ló ṣe rí lára yín láwọn ìgbà náà? Ó tẹ́ wa lọ́rùn kò tún tẹ́ wa lọ́rùn tó rà á lọ́rẹ̀ẹ́. Àwọn ọ̀rẹ́ wa yẹn wọ́n máa ń kọ́ wa wípé ká ṣe gbá ká ṣàwò. Bọ̀ màmá, wọn ò gbọ́dọ̀ rí ẹ kó bọ̀rọ̀ ṣe, ìta la ti gbọ́dọ̀ pàdé, a gbọ́dọ̀ mọ́rẹ̀ délé. Ká wá wo òdiwọ̀n ayé màmá nígbà yẹn pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ yín. Ṣé ó lápa nínú ìgbésí àbí ìdúró ìṣẹ̀mí tẹ̀yìn fúnra yín? Ó lápa o, torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wà níbẹ̀. In fact, ìgbà táwọn ọgọ́ tá a tún délé ọkọ, lára nǹkan tí wọ́n tún fi kọ́ wa nígbà yẹn a tún mú lò. Ilé ọkọ. Bẹ́ẹ̀ni mà. Ní ráńpẹ́, how will you miss great grandma? Mo miss wọn gan-an torí bó ṣe burú tó wọ́n tún nice. Wọ́n nice o, wọ́n dẹ̀ like èèyàn, wọ́n kọ́ ọmọ mọ́ra. Àwọn àtọkọ wọn kọ́ lọ́n fọ̀rùn kọ ìwọ̀n pàájú ẹ̀ lògùnjọ bí Ṣónẹ́yẹ kọ́ lọ́n fẹ́ ọ̀run káwọn méjèèjì, àwọn méjèèjì dàgbọ́. Ẹ sọ̀rọ̀ nípa agolo gàrí nǹkan kan lẹ́ẹ̀kan tó já ká sọ pé yẹ wá sọ Bẹ́ẹ̀ni. báwo ẹ bá mi ṣàlàyé yẹn ó dùn mọ́ mi. Agolo gàrí kódà wọn ò ní ìwọ̀kú ìpẹ́rẹ́jú ni. Tá bá ṣe dàgbà sí lọ́ ṣe máa wọ̀n fún wa. Ẹlòmíì gba agolo tòmátò tán máa fi wọn gàrí fún wa, which gàrí tá máa tẹ̀. Ike òun gan wà nù kíṣìn, mo lè lọ mú wá tá máa fi tẹ̀. Sọ bá ti wá tẹ̀ sínú kí a máa fi ṣíbí rò. Ó dẹ̀ máa bá wa bu ọbẹ̀, oníkálùkù wa á jẹun. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Ọlọ́nàdé Ọpẹ́yẹmí mà. Kí ni orúkọ yín mà? Orúkọ mi ni Margaret Olúrántí Ṣónẹ́yẹ. Báwo lẹ ṣe jẹ́ sí Madam Ṣónẹ́yẹ? Èmi ni ìyàwó ọmọ wọn, ìyàwó Mr. Clement Olúfúnṣọ́ Ìṣọ̀lá Ṣónẹ́yẹ. Ẹ jẹ́ ká wò ó, nígbà tí ẹ̀yin àti màmá ṣì ń dàgbà pọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ yín wọlé, kí lẹ lè sọ gan ní pàtó nípa màmá? Màmá jẹ́ ìyá tó ní sùúrù, tán dára, tán jẹ́ ìyá. Ìgbà tẹ́mi fẹ́ wọn, ọjọ́ kan nìyá bá ní pé ìyá Ayọ̀ wá ń bí o, mo fẹ́ rí ẹ. So bí mo ṣe dọ́dọ̀ wọn, wọ́n bá ní ibi tí wọ́n ti lọ fẹ́ ẹ wá, ilé bàbá mi náà ti lọ fẹ́ ẹ wá, nítorí ọmọ Ìkèrèkú làwọn. Ìkèrèkú dẹ̀ lèmi náà. Ìkèrèkú ni mí, Ìkèrèkú ni ìwọ tí wọ́n lọ fẹ́ wá, torí ẹ̀ ọmọ mi ni ẹ o. Wọ́n wá tún sọ fún mi níjọ́ yẹn wípé àwọn ní ọmọ kan tó jẹ́ rántí pé àkọ́bí àwọn pé rántí ni.
pé ṣùgbọ́n nígbà tí ìwọ tún dé tó tún jẹ́ rántí pé rántí yẹn ó ti lọ pé ṣùgbọ́n rántí ti padà wálé pé so ọkàn àwọn ti balẹ̀ bébì kan náà láti wá so láti gbà yẹn màmá ń ṣe dáadáa sí mi o gbogbo àwọn ọmọ mi in fact tẹ bá pè kan nú wọn tẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí bá máa lọ síbi iṣẹ́ nítorí nọ́ọ̀sì ni mí bàbá ọkọ wọn máa wá kó ọmọ mi láti ìbẹ̀rẹ̀ kòdó ń bíbà wọ́n máa kó wọn láti dé àbà wá sí ìbẹ̀rẹ̀ kòdó tó bá di àárọ̀ wọ́n á tún kó wọn padà sí Montessori so àwọn àti màmá wọ́n máa ń tọ́jú àwọn ọmọ mi màmá lè jẹ́ màmá tó dára wọ́n kọ́ ẹbí mọ́ra wọ́n kó gbogbo ènìyàn mọ́ra ọjọ́ kan ni màmá pè mí màmá ní ilé àwọn o èèyàn ò kí ń kanra o àwọn dẹ̀ fẹ́ kó o mọ̀ wípé ọkọ ẹnìkan lọkùnrin tí mo bí gbogbo ilé yín anybody ló lè wá o béèyàn kan wá ó lóun máa gbọdún 10 nílé yín kó jẹ́ káyè wà ní kó dẹ̀ bá mi fà wọ́n mọ́ra o tó bá dẹ̀ ṣe ń ṣe nìyẹn títí màmá jẹ́ màmá tó dára mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àti ọkọ mi àti àwọn àbúrò wọn àti ẹ̀gbọ́n wọn àti gbogbo àwa ọmọ gbogbo wọn náà tọ́jú màmá jẹ́ ẹni tí ò kì í jẹ̀jẹ̀kújẹ àmọ́ ọkọ mi tiẹ̀ láìkẹ́ ẹja àrọ̀ kẹ̀yán fẹ́rẹ́fẹ́ ó ní màmá jẹ wọ́n láìkẹ́ ẹ̀ gan wọ́n dẹ̀ láìkẹ́ àgbòdò dẹ̀wọ̀n lè ṣe ọbẹ̀ kọ́kàn ṣe bẹ̀ ṣáá àwọn oúnjẹ tí màmá fi kọ́ wa ọbẹ̀ gbúre ọlọ́bọ̀rọ̀ ìyànà ọ̀pájà lè délé màmá 24/7 ẹ máa bá ẹ̀wà alágbàdo tó bá jẹ tán wàá bù lọ sílé wọ́n á ní bùdání o torí àmọ́ bóyá tó bá délé ó lè rẹ̀ yín o gbogbo wa dẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ fún kò ń ṣe fún èèyàn kan màmá dẹ̀ tó ń ta àtẹ wọn àti ẹ̀mọ̀ bóyá ń jèrè torí tá bá ti kọ́kọ́ dé wọ́n á ti pín súwìtì lé wa lọ ṣé tọ́mùtọ́mù ló fẹ́ àbí ìkan wà buttermint then tá bá ti jẹ̀yẹ tán àwa fi chewing gum lé tá bá ń lọ ilé màmá tún kó fún wa ẹ kó dání o bẹ́ẹ̀ bá rẹ̀ ní kí yín lọ́nà then anybody tó bá ń lọ ní títì tó bá fi lè kí màmá ó gbọ́dọ̀ mú tọ́mtọ́m so irú èèyàn tí màmá jẹ́ nìyẹn wọ́n jẹ́ ẹni tó tún wá neat in fact ìgbà tẹ́mi wà ní ibi iṣẹ́ mo ṣiṣẹ́ kan nísàlẹ̀ èjè o tí àwọn ọ̀rẹ́ mi tán bá máa sọ fún mi bóyá mi sí ibi iṣẹ́ pé màmá wà wá ní màmá láti ké oníṣèlú wọ́n ti wá o so màmá ti wá o because wọ́n neat wọ́n á wọṣọ then màmá lè fọnu lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ tọ́ bá jẹun tán wọ́n gbọ́dọ̀ rí wípé wọ́n rìn sí eyín wọn dáadáa àmọ́ òkè ń jẹ̀jẹ̀kújẹ wọ́n jẹ́ ìyá tó dára sí gbogbo àwọn ọmọ wọn ni o gbogbo wa dẹ̀ la ní orúkọ kọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ náà ní orúkọ kọ̀ọ̀kan tí wọ́n máa pè wọ́n for identification so mo yan Ọlọ́run lógo láyé wọn ìgbà tí màmá dẹ̀ máa kú wọn ò ń ṣe ẹni tó fúnyàn ní wàhálà àti ẹ̀mọ̀pọ̀n máa kú because wọ́n sọ̀rọ̀ bó ṣe yẹ kán máa sọ̀rọ̀ náà sọ̀rọ̀ jẹ́rìí mi àti wọ́n máa ń ní controversy kan tí má ti dọ́dọ̀ wọn màmá sọ fún mi pé bí n bá ṣe ń wọlé báyìí wọ́n láríbidó màá ní màmá mi ń ṣàríbidó wọ́n ní àwọn mọ̀ pé mi ò kì í ṣàríbidó pé torí ibì kan náà làwa ti wá ní Kèrèkù ṣùgbọ́n ó ti daríbidó mà ní rárá pé ìlọtí lèmi ará Ọ̀wẹ̀ ọmọ òkè ọ̀nà lèmi o èmi ò kì í ṣàríbidó mo máa ń sọ fún wọn màá ní èmi ni ọlọ́tí èmi ni ọmọ ọlọ́tí tó ṣubú tí màlẹ́ ń yọ̀ pé kí màlẹ́ má yọ̀ mọ́ o ọlọ́tí tó ṣubú ó dẹ̀ ti dìde máa ń sọ fún wọn wípé èmi lọmọ ọlọ́tà ìgànmọ́dẹ tó èmi àti wọn àṣà máa sọ gbogbo ẹ̀ màmá ní pé ìrọ̀rọ̀ ń pa mo ti sọ ẹ pé àríbidó ni ẹ so mama is a good mother to everyone to the grandchildren and mama dẹ̀ Ọlọ́run ṣàánú wọn wọ́n dàgbà to the ripe age of 102 so màmá jẹ́ wọn ọ̀dẹ̀ dá ẹnikẹ́ni láàmú fúnra wọn náà máa lọ toilet fúnra wọn náà máa lọ bathroom fúnra wọn náà máa jó oúnjẹ wọn ìyẹn ò ní kán rí ẹni tó ṣe nǹkan tí ò dáa kán má sọ fún pé wá líbí so mama is a disciplinarian mo rí àwọn nǹkan tó dáradára kọ́
nínú ayé wọn, wọ́n kóyàn mọ́ra, then gbogbo àwọn ẹbí wọn. In fact, the life is worthy of emulation. Àwọn Yorùbá máa ń sọ wípé gbà fún gbàdà nílé ní gbà fún gbàdà lóko. Màmá ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ayé mi, pàápàá nígbà táwọn ọmọ mi sì jẹ́ ọmọ kékeré like toddlers. Wọ́n tọ́jú àwọn ọmọ mi, so mo kàn wò wípé èyí tí mo lè ṣe nígbà tó wà láyé mo ṣe o. Èmi àtọkọ mi, we tried our best to the best of my own knowledge pé a ṣe ìta lè ṣe. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n lọ, I want the community to know, mo fẹ́ kí community mọ̀ wípé bí màmá ṣe dára, ẹ̀yin wọn náà dára, pé àwọn tó wà ládùúgbò náà wọ́n gbọ́dọ̀ feel impact màmá. Wọ́n feel impact màmá pé lẹ́yìn tí màmá kú, pẹ̀lú gbogbo nǹkan tí màmá ń ṣe fún wọn, at least life continue. Àwa náà ṣe ìta lè ṣe kí àwọn ará àdúgbò wọ́n lè mọ̀ wípé màmá náà ní àwọn ọmọ tó dára. Then gbogbo ohun tí màmá ń ṣe kò ń ṣe kó máa parẹ́ lọ bẹ́ẹ̀ yẹn, because màmá kó ará àdúgbò náà mọ́ra, wọ́n jẹ́ ẹni tó lawọ́. So lákan fi rò wípé ẹ ká ṣe ẹ̀yẹ fún màmá. Although ó ṣe díjọ́ Friday ká tó sin wọ́n, so a fi eléyìí ṣe pé kí àwọn ará àdúgbò kí wọ́n lè mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Wọ́n lè mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ òkú màmá, láṣẹ ṣe àyẹ̀wò ọ̀fẹ́, a ṣe àyẹ̀wò ọ̀fẹ́, a dẹ̀ fún wọn ní àwọn oògùn eléyìí tó bá nǹkan tó ń ṣe wọn mu. Eléyìí tí àbádẹ́ lè ṣe, a ti rí àwọn bàbá wa kan ní Òkè Mọ̀sán, bàbá wa ní primary health care, àwọn bàbá wa Elijah Ayọ̀wọlé Ògúnṣọlá. So wọ́n sọ fún wa wípé any patient tá bá ti rí tó bá need attention, more attention ju eléyìí tá a ṣe yìí, ká máa rí fáwọn lọ sí ilé ìwòsàn alábọ́dé eléyìí tó wà ní Bódè ní Abẹ́òkúta. Orúkọ yín lẹ́ẹ̀kan sí àti ibẹ̀ ṣe. Orúkọ mi ni Margaret Olúrántí Ṣónẹ́yẹ, ìyàwó ọmọ màmá. Ìyá ṣọ́ọ̀bù. Ìyá ṣọ́ọ̀bù. Arábìnrin Mopélọlá Ọmọlára Bello. Báwo ni ẹ ṣe jẹ́ sí ìyá ṣọ́ọ̀bù? Mo jẹ́ ọmọ bíbí inú ìyá ṣọ́ọ̀bù. Kí ni ẹ miss nípa ìyá ṣọ́ọ̀bù? So many things. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti. I missed because anytime I go out, coming back, I will have somebody to say welcome back. Mama shop, our times when by the time she stopped going to church, that was when I was posted to another church where it wasn't possible for me to get my car there. So Amani, ṣé wọn rárúgbó ní ṣọ́ọ̀ṣì yìí ni? Since I didn't want to take her, I said, Mama shop, mo wá gbé wọn lọ́njọ́ kan pé look at it, it's in the valley. You cannot step down to that place, and there is no road that can lead to that place. So, but before then, I'm a John Day church. Though she may stay in the car for some time before she will come out, but at least she enjoy going with me to the church. So I miss that anytime I'm going to church now, nobody to accompany me again. Ẹ jẹ́ ká wá wò ó, torí mo ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹnìkan tó sọ pé màmá oúnjẹ màmá ò lè wéèsì o, omi màmá ò lè wéèsì o, ọṣẹ màmá òdiwọ̀n ni o, bí ó bá ti lọ ṣe tán kó tó di wípé àsìkò tán fún ẹ tó gbà bẹ́ẹ̀ ó ṣọ́ra ni. Ẹ jẹ́ ká wò lórí áńgù yẹn, ṣé bẹ́ẹ̀ náà ni màmá ṣe tó ẹ̀yin náà? Mama, she's a disciplinarian. Anytime I come, if I say that maybe she's washing her clothes and I helped her, I now discover that when you leave, when you want to wash, you will now use your hand with the bucket and will just be washing. But Mama like you pouncing it, in the bucket. I mean the plastic, the bowl, very well. So I now learned that anytime Mama tún kó padà sínú ọṣẹ until tó bá jàn mọ́ ọpọ́n dáadáa. That is when she will believe that the thing is clean, and you will look at the water. So by the time she's now old and now saying, Kiwa Kasho and what she does, she motivation for So okay, what do you have to tell people that my mama lives around with?
The new people that she lived with here. I mean the community people, because I learned that Mama she's someone that always gives. She was a giver. She was a giver. If that is the case, she was a giver. Even when she was not that old, when I was still living in Ota, if you said, okay, I want to be, you know, she sells provisions. So we now bring the provisions to her. Another time you will come, she say, TV yẹn ti tọ́kẹ́ tí wà mú ní ìta àdàfún yẹn ó yẹ kẹ́ ẹ jèrè ni, ó yẹ kẹ́ ẹ lè mú nínú owó yẹ kẹ́ ẹ fi rà mí. I now discover that the word that she will give out is even more than the word that she will sell. So you now feel that most of our things, when we buy biscuits or sweets for her to sell, when our grandchildren, our own children will come, she will give it again as take money. Ṣé ń tajà yìí ni àbẹ́ ẹ̀ fún yàn? You know, that's the kind of life she lives. Mo pé Lọ́lá Ọmọlára Bello, ọmọ ìyá shop. Thank you so much. Tí ò ṣe déédéé lágọ̀ọ́ ara rẹ̀ àbí ènìyàn kan tó mọ̀ tó wà lé tó ṣe máa gbàdúrà lórúkọ Jésù Kristi, agbára Ọlọ́run tó já lórúkọ Jésù yóò wọ̀. Èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ọmọ. Bó ṣe wá sí ọ̀dọ̀ Jésù lélẹ̀, gbogbo ohun tó ń bẹ lọ́wọ́ ọmọ, tó ń bẹ lọ́wọ́ bàbá àti ẹ̀mí mọ́, ó ti dàpọ̀ mọ́ ayé rẹ̀. Lẹ́yìn mo fẹ́ ká kí hallelujah mẹ́ta tó lágbára. Nítorí pé hallelujah ń já èdè ó ń tú èdè. Tí n bá ti ní 1, ẹ kí hallelujah, 2 hallelujah, 3 hallelujah. 1 hallelujah, 2 hallelujah, 3 hallelujah. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, gbogbo agbára kágbára tó ń lòdì sí àgọ́ ara mi, lórúkọ Jésù ẹ máa wọlé lọ sórí àdúrà. Ẹ sọ ní àdúrà ní orúkọ Jésù. Gbogbo agbára kágbára tó lòdì sí ẹ̀jẹ̀ ara mi, tó lòdì sí iṣan ara mi, tó lòdì sí omi ara mi, tó lòdì sí egun mi, lórúkọ Jésù ẹ máa wọlé lọ. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ máa wọlé lọ. Lórúkọ Jésù ẹ máa wọlé lọ. Lórúkọ Jésù ẹ máa wọlé lọ. Rakabo sitamale rakabesa. Erusi paragade. Lirusamaleto. Erako. Sintale kamale rasusiado. Ela kato merakataladia. Zemare kobalento raseto. Jekamora. Nisi baraka tole brado. Rabo santo lagelabo. Baba tome la rade. Sikuma. Le rusi gabare. Nikamosa fatelaria. Le pompe la rasusi. Ela pera osa toladia. Arakamola rosa kaladia. Ababatone rakobela. Setomera le garosa. Babakota le kurane. Rambo tame la rasika. Likumira. Zuzima rantale rabosa tala. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bíbélì wípé
àyà yóò pa àwọn àlejò ó sì fi ìbẹ̀rù sáskúrò níbi kọ̀lọ̀fín wọn. Àlejò kálejò tó fi àgọ́ ara rẹ̀ ṣe kọ̀lọ̀fín tó fi ṣe ibùgbé lórúkọ Jésù wọ́n máa wọlé lọ. Ó gba àdúrà pé bàbá ó pe Jésù lẹ́ẹ̀kan tó ó sì ní bàbá gbogbo àìsàn káìsàn tó fi àgọ́ ara mi ṣe ibùgbé ibi kọ̀lọ̀fín ara mi lórúkọ Jésù ẹ máa wọlé lọ àdúrà lórúkọ Jésù bàbá o gbogbo àìsàn káìsàn tó fi kọ̀lọ̀fín ara mi ṣe ibùgbé lórúkọ Jésù ẹ máa wọlé lọ 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 iná ọ̀run kó bẹ̀rẹ̀ sí í jó wọn iná ọ̀run kó bẹ̀rẹ̀ sí í jó wọn gbogbo àìsàn káìsàn nínú ẹ̀jẹ̀ nínú omi ara nínú egungun nínú iṣan lójú mi nínú ọpọlọ lórúkọ Jésù iná ọ̀run kó máa jó wọn iná ọ̀run kó máa jó wọn ẹ máa wọlé lọ akabose kabosa ela belarose kote irikabose ela nesa ikumaraka la bosamba ela rose ilibaraka bala rekabosa bala tambore katola dia urababa baba shakabela rusa ila ruske balali ilo mara kabosa tulia tambare kabo zela raka talia ikabosa bala de rakubalia ní orúkọ Jésù ní agbàdúrà. Bíbélì wípé ẹ̀jẹ̀ Jésù Kristi lórí igi àgbélébùú ó ṣẹ́ sílẹ̀ fún èmi àti ìwọ ó wípé Jésù Kristi jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi ohunkóhun tí ò ṣe dé nínú ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ Jésù ẹ máa dùn wọn jáde gbàdúrà lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù Kristi dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ ara mi dàpọ̀ mọ́ omi ara mi dàpọ̀ mọ́ iṣan ara mi lórúkọ Jésù ohunkóhun tí kò ṣe déédéé nínú àgọ́ ara mi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ máa tú wọn jáde 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 arakabesa mela irubatanesa kumbe rakabenta ladia redo basento ladia maruka balihu sekale pratito ikabo sakalia ekabo era nesa talia pera batu nero rekabo sataladia ela koma riba sentoma reno sandaladia ní orúkọ Jésù ní agbàdúrà ó wà gbàdúrà láàárọ̀ yìí pé lórúkọ Jésù mo rí ara mi bọnú ẹ̀jẹ̀ dé àgùntàn Jésù Kristi ohunkóhun tí ọ̀tá máa ń ta ọfà láti ibikíbi sí ìmọ́lẹ̀ ayé mi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ máa dá padà fún ọ̀tá àdúrà lẹ́kọ̀ọ́ bára kádé sòsìà ẹ̀dáríà kàbó sàtọ́nìà rẹ́mbó sàbàlẹ̀ sàkóbìránde sòsìàbò marakataladia ìtòbàrà kàbósì ṣẹlámbósì maradosa bẹ́lábẹ́lá arakadesi ìrakàbẹ́lá rusita sikubarakate ṣẹ́mbàràtà nẹ́sà kóladeso rababababa. Jésù agbára wa àdúrà tó parí àdúrà àánú la fẹ́ gbà ó gbàdúrà pé Olúwa ṣàánú fún mi jẹ́ kí n rí àánú gbà ohunkóhun tí kì bá jẹ iṣẹ́ ìṣẹ́nu ayé mi bàbá fi àánú wá mi rí má jẹ́ kí ẹ̀ṣẹ̀ yìí kó tẹ̀lé mi kúrò níyì jẹ́ kí ẹ̀ṣẹ̀ yìí kó wọlẹ̀ nípasẹ̀ àánú rẹ bàbá má jẹ́ kí àìsàn yìí kó tún gbére máa àdúrà bàbá ẹ jẹ́ kí n rí àánú gbà bàbá ṣàánú fún mi ẹ jẹ́ kí ẹ̀ṣẹ̀ ohunkóhun tó jọ bí ẹ̀ṣẹ̀ nínú ayé mi lórúkọ Jésù ẹ ràn mí lọ́wọ́ bàbá ẹ fàánú wá mi rí.
that's numbers. Number 1, number 2. That first stand before. No, the patients will come with this number. They will come with this paper. So it will be something like this. Number 1, drive mama's blood pressure, pulse, fasting blood sugar, random. So they are going with the paper. Number 1. Number 2, like that. So number 2, this name, does it tally with the number of register? Yes, we call them according to the number. This is one. We call them according Bàbá tó kọ orúkọ ọjà wọn sí. Mama, ẹ wá jó. Ayé ṣì wà ní. Àwọn nìyẹn tí wọ́n ṣọ́ Mama, auntie, ibo ni kọ́ mọ̀ ọ́? We call the next person. We call the next person. Oh, yeah, 3 and 4. Mo